Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé wòyí níbikíbi tí ẹ wà tí ẹ ti ń gbọ́ mi, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ètò Yorùbá Autonomy Mobile Radio and Television tí a gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Florida ní orílẹ̀ tí a mọ̀ tó lédè èyí tí a ń pè ní Amẹ́ríkà. Ohun tí mo fẹ́ fẹnulé lórí ètò Yorùbá Autonomy Digest Open Editorial Monologue ní sáà yìí, òun ni ọ̀rọ̀ àwọn mùsùlùmí tí wọ́n sọ wípé dandan ni àwọn máa ṣe kíni, làwọn máa gbé ṣẹ̀ríà wá sí ilẹ̀ Yorùbá. Kò sọ̀rọ̀ níbẹ̀, ìyẹn ò ń sọ̀rọ̀ rárá. Gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá tí kìí ṣe pé a gbé wọn wá tọ́ nílẹ̀ Yorùbá, tí kìí ṣe wípé àjèjì ni wọ́n nílẹ̀ Yorùbá, wọ́n ní pé ọmọ ìlú Jẹ́bà kò ní mú òkò nílẹ̀ kó sọ gúnugún. Ẹ̀yin tí ẹ pera yín ní mùsùlùmí tí ẹ sì ń sọ wípé dandan wípé àyàfi tí wọ́n bá gbé òfin ṣẹ̀ríà wá sí ilẹ̀ Yorùbá. Ẹ dákun ná, kí ni ó máa jẹ́ èrè fún àwa ọmọ Yorùbá tí a kì í ṣe ẹlẹ́sìn kan náà pẹ̀lú yín? Nítorí pé ohun tẹ́ ẹ fẹ́ ni pé ẹ fẹ́ kí gbogbo wa ká máa ṣe ẹ̀sìn tẹ́yin ń ṣe. Àwa ò sì nígbàgbọ́ nínú Ọlọ́run tẹ́ ẹlẹ́yin ń sìn. Ọlọ́run oòrùn, Ọlọ́run òṣùpá ni Allah jẹ́. Ẹ mọ̀ yẹn, oríṣiríṣi nǹkan tí ò bójúmu ló wà nínú ẹ̀sìn yín tá a lè fara mọ́. Ẹ̀sìn yín burú ju ẹlẹ́dẹ̀ tẹ́ ẹ ní pé ẹ̀ ní jẹ lọ. Ẹlẹ́dẹ̀ ò ṣáà ń pààyàn jáyé. Àfẹni tó bá jẹ ẹlẹ́dẹ̀ káta ẹlẹ́dẹ̀ sápá lórí. Orí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá tẹ́ ẹ sọ wípé àyàfi dandan kán gbé ṣẹ̀ríà wá sí ilẹ̀ Yorùbá tá a láàfẹ́ àmọ́ ẹ̀sìn àjèjì, àmọ́ ohun tí wọ́n kọ sí ìwé ẹ̀sìn yín, àkéwù àkàwé, ẹ̀yin lè sọ pé àfi dandan. Bàbá àtìyá yín tó kó yín wọ inú ẹ̀sìn àjèjì, orí wọn gbálẹ̀ bọ́n wà lọ́run. Orí wọn gbálẹ̀ bọ́n wà lọ́run. Bóyá wọ́n dẹ̀ kọ́ yín ẹ̀yin lẹ ẹ̀gbẹ̀kọ́, torí kò sí àbí ìkọ́ àkọ́ọ̀gbà ló wà. Àwa fẹ́ fi yé yín nísìnyí wípé orílẹ̀ tó èdè tó gbé ẹ̀sìn yẹn tán gbé kárí bí iná ọlọ́dẹ, ìyẹn orílẹ̀-èdè Saudi Arabia. Àwọn ibi tí wọ́n ń ṣe àwọn nǹkan àjèjì tó lòdì sí ìṣẹ̀ǹbáyé wa ní pé bíi pé kéèyàn ó bá ìyá ara ẹ̀ sùn. Bóyá ẹ̀yin mùsùlùmí tí ẹ wà ní ilẹ̀ Yorùbá, tẹ́ ẹ wà ní orílẹ̀ tí ò lédè tí a mọ̀ sí Nàìjíríà, bóyá ẹ ti ń yọ́ báyà yín sùn, àkúkú mọ̀. Ẹ̀yin aborí má bò wá. Bóyá àwọn ọmọ yín ti ń bá yín sùn ní kọ̀rọ̀ tí àwa ò sì mọ̀ tó sì ń dùn mọ́ yín. Torí mi ò mọ ohun tó fẹ́ jẹ́ ìpín ire wa nínú ẹ̀sìn Ìsìlámì tí ẹ ti ń báyà yín sùn. Kò yé mi tó. Ṣé dandan ni wípé gbogbo wa ní láti máa ṣe ẹ̀sìn kan náà ni? Ṣé bó dìgbà tá a bá dọ̀run ká tó rọ́lọ́run? Ẹ̀yin ò ṣe dúró dìgbà yẹn. Kí ló ń kan yín lójú? Ó ṣe jẹ́ wípé gbogbo tiyín tìpáǹle ni ẹ̀ẹ́dẹ̀ sọ wípé ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn yín. Kò sí àlàáfíà lẹ̀sìn yín o. Kò sí àlàáfíà níbẹ̀ rárá. Ẹ̀sìn yín fararọ ni. Kò sí àlàáfíà nínú ẹ̀sìn ìmàle. Àfẹni bá ń tanra ẹ̀ jẹ. Kò sí àlàáfíà níbẹ̀ rárá. Ọ̀bẹ yín máa bẹ̀rẹ̀ sí ní sílẹ̀ nípa àṣẹ àwọn onílẹ̀. Bẹ́ẹ̀ kéwú, bẹ́ẹ̀ kàwé, bẹ́ẹ̀ gbàdúrà, kò ní bá mọ́, nítorí pé ọmọ yẹn á ti rìn hòhò wọjà, ó dẹ̀ máa rìn hòhò yẹn wọjà láìpẹ́. Ṣé bí ẹ ti ń wọlé gbé wa, ẹ ti ń dènà gbé wa pa, ẹ ti ń wọlé gbé wa pamọ́ gbowó, ẹ ti ń wọ iléèwé, iléṣà ní iléèwé, ẹ ti ń gbé wa lọ́mọ. àwọn ibi bẹ́ẹ̀ yẹn máa jẹ́ ìpín yín ní orílẹ̀
èdè Yorùbá nítorí pé kí ni àní ẹ má ṣe tiyín, àní pé kẹ́ni ó ní má jẹ, àní pé kí àìní ó sì febi sùn. Orílẹ̀ tó wá gbé ẹ̀sìn kárí gangan Saudi Arabia, a mọ̀ pé ibi ni wọ́n. Nípasẹ̀ wọn ni Ben Laden fi wọlé ayé. Ẹ̀sìn mọ bó ṣe balẹ̀ ayé jẹ́ sí kó tó di wípé ọwọ́ òfin Amẹ́ríkà ó tẹ̀, ó di olóògbé. Àwọn kan náà ni wọ́n gbé ìkan nínú àwọn akọ̀wé jayé nínú àwọn ọmọ ìlú wọn. Wọ́n lọ sórílẹ̀-èdè míì lọ gbé ni, wọ́n sì pa á, sì gbọ́ pé ṣe ni wọ́n ṣe bí ìgbà tó jẹ́ wípé wọ́n pẹran iléyá, wọ́n fọ awọ ara ẹ̀. Ìyẹn àwọn Saudi ni o, ìjọba Saudi ló ṣe é. Àgbọ́ àmọ̀ yẹn. Ẹ wá ń sọ nísìnyí wípé àfi dandan kẹ́ ń gbé Saudi kalẹ̀ nílẹ̀ Yorùbá. Ó máa léwu fún yín, ó máa lẹ́yìn o. Ṣé káwa náà ó sọ pé àfi dandan kẹ́sìn yín kó má sí mọ́ ní orílẹ̀-èdè Yorùbá ni? Ẹ̀yin ọmọ Yorùbá àti ará ilẹ̀ Yorùbá, mo fẹ́ kẹ́ ẹ lọ rántí ọdún 1966 nílẹ̀ Yorùbá, nígbà tí wọ́n gbé ìṣe bó rínú mi, bó rójú mi ò rínú mi, bí mo nínú bí mi ò nínú, bó rọ́wọ́ mi ò rínú mi. Eléyìí tí mò ń ṣe nígbà tó délẹ̀, tí wọ́n fi jìbìtì wọjà, tí wọ́n fi èrú tà, tí wọ́n sanwó òkúta. Ẹ mọ ohun tó gbẹ̀yìn ẹ̀. Ó máa lẹ́yìn o. Ẹ ń ṣe nísìnyí, ó ń dàbí ẹni pé ó jọ wípé ó ń dùn mọ́ yín. Ó máa lẹ́yìn o. Tínú bá lọ bí àwọn onílẹ̀ tán bá ní kẹ́ ẹ jóná ráúráú, táyà tọmọ tẹbí tará lẹ máa jóná, ẹ̀sìn yín á sì di olóògbé nílẹ̀ Yorùbá. Wọ́n á roast yín ẹ̀ di fẹ́ú, á wá yín tì, àní rí yín. Ìyẹn ẹ̀yin onímọ̀lẹ́ là ń sọ o nílẹ̀ Yorùbá o. Ìwọ tó ní pé ìwọ aláàjì, ìwọ aláàjà, ìwọ ìmáàmù, ìwọ sultan, ìwọ satan ní Sókótó, ẹ múra sí o. Ẹ múra sí níbi tẹ́ ẹ ṣe dé yìí. Ó ti ń súnmọ́ wípé ọmọ àti ará ilẹ̀ Yorùbá wọ́n máa sọ pé àwọn ò fẹ́ ẹ̀sìn àjèjì mọ́, àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o, pé àfẹ́ yín mọ́. Tí kálukú sì máa ṣe níṣe wípé ẹ̀ ní rí gbígbé, ẹ̀ ní rí múfín, nítorí pé ẹ̀yin lẹ̀ ń gba ìmọ̀ ibi nílẹ̀ Yorùbá tìlú fararọ, tí kò sálàáfíà mọ́. Máa ń wẹ́ ní pànìyàn, ẹ̀yin mùsùlùmí yín náà ni. Bí wọ́n ń wá ìyá tó ń bọ́ ọmọ ẹ̀sùn, ọmọ tó ń bá ìyá ẹ̀sùn, ẹ̀yin mùsùlùmí náà ni. Àwọn nǹkan èèwọ̀ gbà tá a gbọ́ rí tá à ń ṣe ní ilẹ̀ Yorùbá, ó lẹ̀ ń fojú pamọ́ tẹ́ ẹ̀ ń ṣe. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń rán ọmọ yín nílé kéwú, iná ọjọ́ iwájú lẹ̀ ń wà lé wọn lórí yìí o. Iná ọjọ́ iwájú nílẹ̀ alàyè yìí ni, kì í ṣe pé ó máa dọ̀rùn kó tó wá sórí wọn. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń rán ọmọ yín nílé kéwú, ewu tó ń ké kò ní gbà yín là o, kò ní gbà wọ́n là o. À ń sọ ní tiwa wípé bó kún èmi àti aráalé mi, èmi ò ní pé kẹ́ni mọ́ni má jẹ, mi ò dẹ̀ ní pé káì ní ó fi bí sùn. Ṣùgbọ́n ẹni bá ní pé òun ó pa mí, tó wá láti pa mí, tí ẹ̀mí ẹ̀ bá ti ọwọ́ mi bọ́ kò léèwọ̀. Ẹni bá wá níwà pé òun fẹ́ pa mí, pé òun fẹ́ gba ilé ayé kúrò lára mi,
tẹ̀mí ẹ̀ bá ti ọwọ́ mi bọ́, tẹ̀mí ẹ̀ bá tọwọ́ tiẹ̀ náà bọ́, ẹni bá lòun ó pa ọ́, tẹ̀mí òun tọ̀hún bá tọwọ́ ẹ̀ bọ́, kò léèwọ̀. ẹ jẹ́ kí ẹ̀sìn, èrè ẹ̀sìn, kó di ọ̀run ká pàdé lọ́run. Kì í ṣe dandan ká dìjọ ṣe ẹ̀sìn kan náà. Jésù ò ṣáà mọ̀ nípa ẹ̀sìn kìrìsìtẹ́nì nígbà ó wà láyé, kò rí rí, kò sì nínú ẹ̀. ẹ jẹ́ kí a mọ ohun tí à ń ṣe. ẹ ṣé. ẹni bá fẹ́ kàn sí mi +1 727 333 0403.